kú dédé wòyí o. Àwọn ìròyìn wa ló ń dé sétí ìgbọ̀yín láti kàn ní Àjùlọ TV. Olúwatúnmiṣe Akínúsì lóníròyìn yín lónìí. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó súyọ nínú ìròyìn náà. Ààrẹ Bọ́lá Tinubu ti ṣèpàdé pọ̀ pẹ̀lú àwọn olórí lẹ́kùn Niger Delta. Natasha gbé ọ̀rọ̀ Akpabio lọ sí iwájú àjọ ìṣọ̀kan àgbáyé. Lọ́kùnrin lóbìnrin báyìí ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní faraya lórí bí eku ò ti ké bí eku tẹ́yẹ ò sì ké bí ẹyẹ láwọn agbègbè kan ní ìpínlẹ̀ Ondo, ìpínlẹ̀ Edo àti àwọn ìpínlẹ̀ míì bẹ́ẹ̀. Ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin rọ àjọ tó ń rí sí ìbáraẹnisọ̀rọ̀ nílẹ̀ yìí NCC láti gbégi dínà gbogbo ohun tó bá ní í ṣe pọ̀ pẹ̀lú ìbáṣepọ̀ orí òpó ayélujára. Lágbo ti àwọn amúlùúdùn, ìyàwó adẹ́rìn-pòṣónú lórí òpó ayélujára ìyàn Olúwadọ́làsì ti kéde ìpínyà láàrin òun àti àfẹ́sọ́nà rẹ̀. Àwọn ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Tinubu ti ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn olórí lẹ́kùn Niger Delta tóun ti Fubara àti àwọn lẹ́yìn tí wọ́n ń gbé omi ìjà kaná jẹ̀ǹjẹ̀ǹ. Ààrẹ Tinubu látẹnu olùbádámọ̀ràn pàtàkì rẹ̀ ìyún Báyọ̀ Ọ̀nànúgà ó ní ó ń fi ọ̀rọ̀ òun ló fi ń léde fún àwọn oníròyìn níbi ó ti ṣe lálàyé pé àwọn olórí lẹ́kùn Niger Delta tóun ti Fubara àti àwọn tó ń gbé sẹ́yìn Wike ó ní kí wọ́n wá bí àlàáfíà bí ó ti jọba ní ìpínlẹ̀ Rivers. Ààrẹ Tinubu náà tún fi léde wípé ohun ẹyọ kan léyìí tí ó yẹ kí gbogbo wọn kí wọ́n tẹ̀lé òun ní òfin léyìí tí ó de ìpínlẹ̀ Rivers àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Níbẹ̀ ni ó ti wá rọ Fubara àti àwọn olólùfẹ́ rẹ̀ tóun ti Wike àtàwọn tó ń gbèsè lẹ́yìn láti wá bí àlàáfíà bí ó ti jọba ní ìpínlẹ̀ Rivers tí ogun tí ó sì ṣe bẹ́ẹ̀ tí ó lọ dákẹ́ lódò lọ sinmi láìpẹ́ jọjọ. Ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin nílẹ̀ yìí ti pàṣẹ ní wàràṣẹṣà báyìí fún àjọ tó ń rí sí ìbáraẹnisọ̀rọ̀ nílẹ̀ yìí NCC láti gbégi dínà gbogbo tó bá ní í ṣe pẹ̀lú fọ́nrán ìbálòpọ̀ lórí òpó ayélujára. Ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin lẹ́yìn tí ó ń tarí ọ̀rọ̀ ọ̀hún síta fún àwọn oníròyìn ó ní wọ́n ṣe lálàyé pé orílẹ̀-èdè Nàìjíríà ó ló jẹ́ ọ̀kan gbòógì lára àwọn orílẹ̀-èdè lẹ́yìn tí wọ́n fi tẹ̀sí ṣe tí ó sì fi ààyè gba kí wọ́n máa rí onírúurú fọ́nrán tó bá ní í ṣe pẹ̀lú kọkùnrin ọmọ bóbìnrin lájọṣepọ̀ lórí òpó ayélujára. Tajudeen Abbas tóun náà jẹ́ abẹnugan fún ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin lónà tí wàá fi òǹtẹ̀lú báyìí pé gbogbo nǹkan tó bá ti jẹ mọ́ ká máa wo fọ́nrán tó bá ti ní ṣe pẹ̀lú ti ìbáraẹnilòpọ̀ lórí òpó ayélujára ó ní kí àjọ NCC kí wọ́n tètè wá ọ̀nà láti gbégi dínà ní wàràṣẹṣà. Sẹ́nẹ́tọ̀ tó ń ṣojú ẹkùn àárín gbùngbùn ìpínlẹ̀ Kogi lẹ́yìn tí wọ́n ní kó mọ ọ̀rọ̀ ọkùnrinlé lọ́wọ́ ìyún Natasha Akpoti-Uduaghan ó ní ó ti gbé ìṣòro rẹ̀ tọ̀ àjọ ìṣọ̀kan àgbáyé lọ báyìí. Natasha lẹ́ni tí ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ láàrin òun àti ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin Akpabio ló ti ṣe bẹ́ẹ̀ tí ó ti taari ọ̀rọ̀ ọ̀hún lọ sí iwájú àjọ UN níbi ó ti ṣe lálàyé pé bí orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ àwọn tí ó dipò agbára mú bí wọ́n bá ṣe bẹ́ẹ̀ bí wọn ò bá ṣe tán láti gbé òun lẹ́yìn àti láti rí àwọn ẹ̀sùn lẹ́yìn tí òun kà sí Akpabio lẹ́sẹ̀ ó yẹ kí àjọ UN kí wọ́n lè ṣe ìwádìí finifini lórí ọ̀rọ̀ ọ̀hún. Ṣebí Natasha òun ni ó fi ẹ̀sùn kan Akpabio pé ìdílé yìí tí ó fi ń finá mú òun ní inú ilé ìgbìmọ̀ aṣòfin ní òṣèyìn bí Akpabio bí ó ti ń kọ ẹnu ìfẹ́ sí i tó ń ti àwọn ọ̀wà míì léyìí tí ó fi ń lọ̀ ọ́. Ẹ̀wẹ̀ Natasha ni ó ti wá ń retí ohun tí ó ti ẹnu àjọ UN jáde lẹ́yìn ìgbà tí wọ́n bá parí ìwádìí wọn náà.
látàrí bí àwọn agbésùnmọ̀mí bí wọ́n ti ń gbóná jàìnjàìn láwọn agbègbè kan ní ìpínlẹ̀ Ondo, ìpínlẹ̀ Edo, ìpínlẹ̀ Benue tó ń ti ìpínlẹ̀ Nasarawa. Àwọn olùgbé agbègbè yìí tó ń ti ìpínlẹ̀ yìí ó ní wọ́n ti bẹ̀rẹ̀ sí ní faraya báyìí tí wọ́n sì ń béèrè fún ìdásílẹ̀ tí ó ti ọwọ́ ìjọba ìpínlẹ̀ àti ìjọba àpapọ̀ wá. Ìròyìn sọ di mímọ̀ pé àwọn ogunlọ́gọ̀ èèyàn lẹ́yìn tí kò dín ní 40 ó ní wọ́n ti fara káásá àwọn agbésùnmọ̀mí yìí tó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó ti fara ṣèṣe. Ṣebí bàbá gbàgbé pé ní ọjọ́ Sátidé ọ̀sẹ̀ tó kọjá ó ní àwọn agbésùnmọ̀mí ni wọ́n lọ ya wọ agbègbè 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ Ondo tí wọ́n sì pa ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Àwọn olùgbé ìpínlẹ̀ Benue, ìpínlẹ̀ Nasarawa àti ìpínlẹ̀ Edo ó ní wọ́n ti wá darapọ̀ mọ́ ìpínlẹ̀ Ondo báyìí láti jà fatafata fún ẹ̀mí wọn. Ẹ̀wẹ̀, gómìnà ìpínlẹ̀ Ondo ìyún gómìnà Lucky Ayédàtiwa ó ní òun náà ti wá fi ọ̀rọ̀ léde báyìí pé gbogbo nǹkan tí ó jẹ́ kí ààbò kó gúnrégé ní ìpínlẹ̀ Ondo ó ní àwọn ti ṣetán báyìí láti bẹ̀rẹ̀ sí ní bẹ̀jú wò lójúnà àti lè jẹ́ kí àwọn agbésùnmọ̀mí ọ̀hún kí wọ́n di ohun àfihẹ́yìn tí egun alárè ń fi ṣọ. Lágbo ti àwọn amúlùúdùn, ìyàwó adẹ́rìn-pọ̀ṣónú orí òpó ayélujára ìyún ìyàwó Olúwadollars táwọn ènìyàn mọ̀ sí Ìfẹ́lọ̀ ló ti kéde ìpínyà láàrin òun àti àfẹ́sọ́nà rẹ̀. Ìròyìn sọ di mímọ̀ pé Ìfẹ́lọ̀ ló gba orí òpó ayélujára Instagram rẹ̀ lọ níbi tí ó ti kéde ìpínyà ọ̀hún níbi ó ti ń ṣàlàyé wípé Olúwadollars ó ní kò ní ìfẹ́ àṣetàn látàrí bí ó ti ń gbójú sí àwọn obìnrin míì tóun ti bí ó ti ṣe ọmọkùnrin tó tóun ti bí ó ti gbé bùkátà rẹ̀ gẹ́gẹ́ bí ọmọkùnrin nínú ilé. Ó ní níbi ọdún 2 sẹ́yìn ó ní òun kọ́kọ́ fi Olúwadollars sílẹ̀ kó tó di pé ó rawọ́ ẹ̀bẹ̀ lẹ́yìn tí ó jẹ́ kí òun rò pé ó ti yí padà, ṣùgbọ́n lẹ́yìn tí ó ti padà wá fi dóhùn lójú báyìí pé àgùntàn ni ò kì í yí aṣọ èṣí padà. Ìfẹ́lọ̀ ṣàlàyé wípé ìdá 95 ó ní eléyìí tí òun gbé nínú bùkátà àwọn ọmọ tí Olúwadollars tó sì ń hùwà afẹ́fẹ́ yẹ̀yẹ̀ káàkiri orí òpó ayélujára. tó àwọn ìròyìn wa kò ní jù báyìí lọ níkànnì Àjùlọ TV. Olúwatúnmiṣe Àkínúsì olóníròyìn yín lónìí títí ìgbà kẹ́yìn àti táàtìjọmọ pàdé kílẹ̀ kàǹkà.